Aláròyé máa wí o. Ilé-ẹjọ́ pàṣẹ pé kíjọba gbẹ́sẹ̀ lé dúkìá Emefiele. Bọ́lá ọ̀hún ṣe ń lọ kò jọ pé ọ̀jọ̀gbọ́n Godwin Ifeanyi Emefiele tí í ṣe ọ̀gá àgbà báńkì àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀ Central Bank of Nigeria CBN máa bọ́ nínú wàhálà táwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí ń bá a fà nítorí pé adájọ́ ilé-ẹjọ́ gíga kan nílùú Èkó onídàájọ́ Akíntayọ̀ Àlùkò ti ní kí Emefiele jọ̀wọ́ àwọn dúkìá ẹ̀ bíi mílíọ̀nù 3 ó dín díẹ̀ owó dọ́là ilẹ̀ òkèèrè, ilé ńlá bíi mélòó kan tí wọ́n sọ pé òun ló ní àtàwọn ìpín ìdókòwò rẹ̀ shares fún ìjọba àpapọ̀ ní kíámọ́sá. Ọ̀gbẹ́ni Oyèdépò tó ṣáájú àwọn lọ́ọ̀yà bíi 5 kan tí wọ́n ń ṣojú àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Economics and Financial Crime Commission EFCC ló rọ adájọ́ ọ̀hún pé kó pàṣẹ pé kí Emefiele jọ̀wọ́ àwọn dúkìá kan tí wọ́n ṣàwárí pé ó kó jọ lọ́nà èrú fúnjọba orílẹ̀-èdè yìí títí di àsìkò tí ìwádìí máa fi parí nípa ẹjọ́ náà. Lára àwọn dúkìá ọ̀hún ni ìpín ìdókòwò 2 kan tó ní síléeṣẹ́ Queensdorf Global Fund Limited àtàwọn ilé olówó ńlá kan tó ní Ìkòyí, Lẹ́kí nípínlẹ̀ Èkó àti nílùú Àgbọ̀ ìpínlẹ̀ Delta. Oyèdépò fàwọn ẹ̀rí kan gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ pé lásìkò tí Emefiele wà nípò ọ̀gá àgbà báńkì àpapọ̀ ilẹ̀ wa ló fọ̀nà ìrú kó àwọn dúkìá náà jọ léyìí tó lòdì sófin orílẹ̀-èdè yìí pátápátá. Bákan náà ló kó àwọn ẹ̀rí tí EFCC pàápàá fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ kalẹ̀. Lẹ́yìn tí adájọ́ gbé yẹ̀wò dáadáa sọ́tún sósì, ó ní ẹ̀rí tó wà níwájú òun kọjá pé kóun fojú parẹ́. Ó pàṣẹ pé kí Emefiele jọ̀wọ́ àwọn dúkìá ọ̀hún fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí títí di àsìkò tí ìgbẹ́jọ́ máa fi parí nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ṣá o, ó ní Emefiele ní ọjọ́ 14 péré láti fi pẹjọ́ lórí ìdájọ́ náà kó tó di pé òun máa fòǹtẹ̀lú pé kíjọba àpapọ̀ kúkú gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ pátápátá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.